Ìwé Róòmù orí 5. Ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí nínú oore-ọ̀fẹ́ yìí, nínú èyí tí àwa gbé dúró, àwa sì yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa sì ń ṣògo nínú wàhálà pẹ̀lú, bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ní ṣiṣẹ́ ìrètí. Ìrètí kì í sì dójú tì ní, ṣùgbọ́n ó ti tan ìfẹ́ Ọlọ́run ká wá lọ́kàn láti ọ̀dọ̀ ẹni mímọ́ wá tí a fi fún wa. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera lé àkókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run, nítorí ó ṣọ̀wọ́n fún ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere bóyá ẹlòmíràn ti lè dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, ni a ó sì gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó nígbà tí a là wá ní ìjà tán, ni a ó gbà wá là nípa ìyè rẹ̀. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa rí ìlàjà gbà nísinsìnyí. Nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti ipa ọ̀dọ̀ ènìyàn kan wọ ayé, àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀. Nítorí kí òfin kí ó tó dé, ẹ̀ṣẹ̀ ti wà ní ayé, ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ síni lọ́rùn nígbà tí òfin kò sí. Ṣùgbọ́n ikú jọba láti ìgbà Ádámù wá títí fi di ìgbà ti Mósè, àti lórí àwọn tí kò sì ṣe bí àfarawé ìrékọjá. Ádámù, ẹni tí í ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀, ṣùgbọ́n kì í ṣe bí ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ọ̀fẹ́. Nítorí bí nípa ẹ̀ṣẹ̀ nìkan ẹni púpọ̀ kú, mélòó ni oore-ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀bùn nínú oore-ọ̀fẹ́ ọkùnrin kan, Jésù Kristi, di púpọ̀ fún ẹni púpọ̀. Kì í sì ṣe bí nípa ẹnìkan tí ó ṣẹ̀ ni ẹ̀bùn náà, nítorí ìdájọ́ ti ipasẹ̀ ẹnìkan wá fún ìdálẹ́bi, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ tinú ẹ̀ṣẹ̀ púpọ̀ wá fún ìdáláre. Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó ni àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore-ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan, Jésù Kristi. Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ kan ìdájọ́ dé bá gbogbo ènìyàn sí ìdálẹ́bi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nípa ìwà òdodo kan ẹ̀bùn ọ̀fẹ́ dé sórí gbogbo ènìyàn fún ìdáláre sí ìyè. Nítorí gẹ́gẹ́ bí nípa àìgbọ́ràn ènìyàn kan ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni nípa ìgbọ́ràn ẹnìkan a ó sọ ènìyàn púpọ̀ di olódodo. Ṣùgbọ́n òfin bọ́ sínú rẹ̀ kí ẹ̀ṣẹ̀ lè di púpọ̀, ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀, oore-ọ̀fẹ́ di púpọ̀ rékọjá, pé bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore-ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa.